If you love me, I will love you too. Kulu, baby. If you vex me, I will love you too. Kulu, sincere. Remember, say we supposed born to. Don't do that, cause I love you. If I want money, don't marry you. Hey, Jimmy, viva. Oh, hey, me and the Shiva. I don't dey wonder. It's like all love, they give me the ginger. Shoma, I skank it on to a brother. Me and you together, no one put us under. Me I no go joke with you, no be leg over. I no go play for the fool, I swear it's my true brother. Baby, I go follow you. Cash cream, baby, for your love. Baby, me I never see no one be like you. Kulu, baby. If you love me, I will love you too. Kulu, baby. If you vex me, I will love you too. Kulu, sissy. Remember, say we supposed born to. Don't do that, cause I love you. I want money, don't marry you. Oh, yeah. Papa. Be-o, man. Oh, be-o. Allez. Mix noise up. Oh yeah, shake body. Oh yeah, move body. Make you ring alarm. Oh yeah, shake body. Girl, just feel me now. Cause I get some money, then they feel me now. But then they do me anyhow. I don't get some money, they wanna get down. They want me for ransom. Cause I'm young and I'm rich and I'm handsome. They wanna know where I come from. I they run to some Lagos to London. All the blessings I love, I they see just to make me they shout hallelujah. I say all the blessings I love, I they see just to make me they shout hallelujah. They hold me for ransom. Cause I'm young and I'm rich and I'm handsome. They want hold me for ransom. Cause I'm young and I'm rich and I'm handsome. Oh yeah, shake body. Oh yeah, move body. Make you ring alarm. Oh yeah, shake body. Cause I'm young and I'm rich and I'm handsome. They won't hold me for ransom. Cause I'm young and I'm rich and I'm handsome. Oh yeah, shake body. Oh yeah, move body. Make you ring alarm. Oh yeah, shake body. I'm saying I'm gonna win now. I'm take all the girls on the way now. I'm the man of the year now. I'm a music they blow everywhere now. All the way from Haiti. The whole world now just to hear me. My hate has to defend me. Nobody think that would hear me. How about all the blessings I love and they see just to make me they shout hallelujah. I say all the blessings I love and they see just to make me they shout hallelujah. They hold me for ransom cause I'm young and I'm rich and I'm handsome. They won't hold me for ransom cause I'm young and I'm rich and I'm handsome. Oh yeah, shake body. Oh yeah, move body. Make you ring alarm. Shake your body. Hey. Move your body. Ọwọ́ tá a bá wọlé lélẹ́yìí. Hey. Òtútù ò ní pọ̀ o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì ń snow níta. Hey. Shake your body. Oh yeah, shake your body. Oh yeah, move body. Move
move your body. This one Atimaya. He says Akitolu. Hey. Timaya Akitolu. Ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin. Lọ́mọdé lágbà. Oyún inú àtàtẹ́ ìdí. Ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá. Àtúntìdé sórí ètò Ṣọ́wọ́nyá lónìí. You are welcome. This is around town featuring Timaya and Titolu Jekalole. Hey. Mo kí yín káàbọ̀ sórí ètò. Ruth Ọláìdé Adéjùmọ̀ ẹ màmá káàbọ̀ sórí ètò lónìí. Promise page wide. Mo rí yín o. Ṣèyí Agboola láti Nàìjíríà ẹ màmá káàbọ̀. Alájà Làtífù Àjùmọ̀kẹ́ Yusuf ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ ẹ kú àbọ̀ ẹ kú àbọ̀. Adéwálé Ọlọ́lá ọkùnrin dáindáin làǹlà tíríkọ́tà ẹ kú àbọ̀ sórí ètò. Àríyọ̀ Ìbíyẹmí Òrówọlé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ lóru ọmọkùnrin olóhùn máa yọjú sí mi ò rí mi látijọ́ yìí. Àríyọ̀ ṣọwádà bẹ́ẹ̀ Yẹmí ó dá o mo kí ọ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá ẹ kú gbádùn ẹ mọ̀ kú snow yìí. We don't wanna deceive ya. In all your chat, we got the fever. Anything you want, we wanna give ya. Yeah, the sexual healer. We are the town, we are on the town. Just anyone you wanna from. Come on, when it come down, you wanna come on, you wanna come down. We are the town, everybody now, shut up, shut up, shut up. Promise page wide. Dúró dọ́là Ọ̀túnba Olúkáyọ̀dé ẹ mọ̀mọ́ káàbọ̀ Ọ̀túnba Káyọ̀dé kan báyìí bóò ni girama ń kọ́ o sọ pé mò ń kí girama báwa ṣíà ẹ̀ kí girama ó tún máa rí onímọ̀ kí wọn. Túndé Paul ẹ mọ̀mọ́ káàbọ̀ bàbá Wándé orí yín o ẹ kú àbọ̀. Aládé Monday my dear friend the MC how you dey now ọmọbìnrin ọmọ Warri outline welcome to the show. Ṣọ́wọ́nyá ẹ̀rẹ́ láti gba Agboola Radio TV. Yes ẹ kú snow how the snow for your side. I no fit comot o. Aminat Okunu mọ́mí wa ní Linwood mo rí yín lórí Facebook lẹ́ẹ̀kan tẹ́wàá ní snow ó kọjá be careful. Gbogbo owó tẹ́ bá ti pa ẹ send ẹ̀ sí Nàìjíríà straight bẹ́ẹ̀ yẹn ni o. Bẹ́ẹ̀ ṣe wà nínú snow yẹn tẹ́ ń lọ fi iṣẹ́ nínú snow bẹ́ẹ̀ bá ti pa owó yẹn Nàìjíríà ní kẹ́ẹ̀jú sọwọ́ sí. Ẹ kú àbọ̀ sórí ètò. Chinyere Joy I can see you. Chinyere Joy welcome to the show. Ṣọ́wọ́nyá rèé lọ́wọ́ òtútù la bá wọlé. Ẹ jẹ́ gbọ́ kúndọ̀ ó ní ìṣọ́ òru ẹ fún wa lọ́rìjìn oríke ẹ jẹ́ gbọ́ ọ̀ríjìn kí ló ń jọ ọ̀ríjìn Wálé Ọlọ́lá máa mọ nǹkan tó ń jọ ọ̀ríjìn ẹ fún wa lọ́rìjìn oríke ó yá. Aminat Okunu ẹ pẹ̀lẹ́ máa mórí yìí gbowó láàfù yín lórí Facebook nínú snow tẹ́rìn lọ síbi iṣẹ́ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ káàbọ̀ sórí ètò God bless you. Oníṣẹ́ kẹrẹ̀ta mú wá gbogbo lóṣù wọlé.
Bámi kí mọ́mì. Ọ̀túnba bámi kí mọ́mì tó dọ́lá. Yes. Ẹ jẹ́ ká hard mi lórí Samis Dayo Agboola. Ká hard mi lórí Samis Dayo Agboola. Tàbí lórí Dayo Agboola Radio TV. Tàbí lórí Dayo Agbo Media Diamond. Ní ká hard mi bẹ́ẹ̀ tó máa lè máa rí wọn dàrẹ́. Ẹ káàbọ̀, thank you ma. Mrs. Okunu, God bless you ma. Orí yín o, orí yín. Ọ̀ríjì lélẹ́yìn jẹ́ Qdot. Kí ni mo fà náà? Kí ni mo mú? Ẹ̀mí mi. Kí ni mo fà lélẹ́ o? Kí ni mo mú? Ẹ̀wà wọ́n ṣe àbọ̀wọ̀ fà. Àmójútó ní mẹ́fà. Pẹ̀lú rẹ̀ náà bí mẹ́fà. Ìbò ọ̀ríjì bẹ́ẹ̀ o. Kí ni mo fà lélẹ́ o? Kí ni mo mú? Ẹ̀wà wọ́n ṣe àbọ̀wọ̀ fà. Àmójútó ní mẹ́fà. Pẹ̀lú rẹ̀ náà bí mẹ́fà. Ìbò ọ̀ríjì bẹ́ẹ̀ o. Òtútù náà tó nǹkan téèyàn fa Òríjì tó ń lo pẹlẹbẹ tó ń lo Chelsea. Mo sọ pé àwọn ẹgbẹ́ Chelsea, àwọn ẹgbẹ́ Wálé Ọlọ́lá, ògógóró náà náà ń jẹ́ Chelsea. Ìdó Youth Empowerment Program, Ìdó Youth Empowerment Program, ẹ kú àbọ̀ o, ẹ kú àbọ̀. Water, Mr. Water, Omisọpẹ́mi Water, ẹ kú àbọ̀. Basky brother, Kumaro, mo ń gbádùn yín jáde. Ìdó Youth Empowerment Program, ẹ kú àbọ̀ lórí ètò. James Coker, welcome to the show. Àtúntìdé bàgẹ̀ lónìí, àtúbalẹ̀ gbàgẹ̀ lórí ètò. Wọ́n ti na Chelsea o ní ìtakò sí i. Mèyọ́ Fúbóyè àwọn bàbá ló ń ta Apple Snow ó kọjá bìkì àbù ó sẹ́lẹ̀ kẹjọ. Mèyọ́ Fúbóyè ẹ kú àbọ̀ lórí ètò ẹ̀dẹ̀ kú múra bẹ́ẹ̀dẹ̀ yẹn o mo rí àìdí yẹn mo rí o àbúrò wà bẹ́ẹ̀. 40th birthday Mèyọ́ Fúbóyè ó máa lálẹ́ wù ní bọ́tímọ̀ bí ó máa látẹ́bọ́gí. I can see you. Welcome to the show. Ìfẹ́ mi pọ̀ Mercy. Ẹ mọ̀mọ́ káàbọ̀. Wẹ́dọ̀ olóòtú. Bó ni ẹ kú iṣẹ́ àná. Ìfẹ́ mi pọ̀ Mercy. Àwọn ọmọ ń kọ́. Ẹ ṣeun, God bless you. Ismail Ọláìdé Olúṣesí ọmọ náà kú mo mọ̀mọ́ rí yín. Ẹ̀tún dìde sórí ètò. Bó ni ẹ kú múra. Ká kọ́kọ́ dá ti Sunday lẹ̀ ká tó wá lọ fa Nàìjíríà. Mo ní Sunday ní wakekeeping. Ẹ kú àbọ̀ sórí ètò bàbá ń kọ́ àtàwọn ọmọ. Snow yẹn kọjá bẹ́ẹ̀ o. Snow ńlá ni ẹ wò. Tango pé mi ti dẹnu iṣẹ́ kí snow tó bẹ̀rẹ̀. Bó lè bá ṣe rí lójú ọ̀nà. Qdot ló kọrin lọ́wọ́. Òríjì ló pe léyìí. Mo ríre gbà. Ìwọ ń gbọ́ ṣòríre gbà. Bàbá ṣe mí lóore o, mo ríre gbà. Tí n bá ti kúrò lórí Qdot. Mo ríre gbà ni. Ó lálẹ́ wù. Abracadabra. Kànmí Samtuyi ọjọ́ ń bá márákùnrin yìí ojoojúmọ́ ló máa ń bú gómìnà mi ló máa ń bú Fáyọ̀ṣe. Kànmí Samtuyi àyàmì wọ́n nílùú ọjọ́ ń bá pàdé yín gbọ̀n lẹ́mọ̀
Kọ́láwọlé ọmọ Kẹ́hìndé Èjìrẹ́ mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò Kọ́láwọlé ọmọ Kẹ́hìndé Èjìrẹ́ ẹ kú àbọ̀ yes pass mark gbam 100% gbam. Olúwaṣèyí mi Francisca Àríyáyọ̀sí Olúwaṣèyí mi Francisca Àríyáyọ̀sí orí yín o ẹ kú àbọ̀ lórí ètò ṣọwọ́ yẹ̀yẹ̀ rèé láti Dayọ̀ Agboola rédíò. Mo ní tó bá di aago 5 lọ́la ọjọ́ Thursday ẹ pàdé wa lórí ètò àyọkà ọ̀làdé ọ̀rọ̀ pọ̀ ló mú àyọkà wá o tó bá di aago 5 ẹ pàdé wa. Kọ́láwọlé ọmọ Kẹ́hìndé Èjìrẹ́ Kọ́láwọlé ọmọ Kẹ́hìndé Èjìrẹ́ Kọ́láwọlé ọmọ Kẹ́hìndé Èjìrẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Ọláìdé Olúṣesí mo rí pé tó ti bọ́ sí another side lẹ́yìn ni ẹ máa ṣọ́tù awo mi yóò mọ̀ tọ́dún mẹ́jọ Princess Bukenzi Ògúnmọ́kùn Bùkọ́lá Ògúnmọ́kùn ó mọ̀ tọ́dún mẹ́jọ kẹ kí ló lọ́ flọ̀ ẹ káàbọ̀ sórí ètò Dayọ̀ Agboola rédíò TV náà lẹ́wà o ṣìnà o ẹ má yí kúrò bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ fún àwọn èèyàn yín ẹ jẹ́ kan rí bẹ́ẹ̀ bá ti download application wa ẹ lọ download ẹ̀ Princess Bukenzi Ògúnmọ́kùn Bùkọ́lá Ògúnmọ́kùn ẹ káàbọ̀. Mercy Nnamdi Gbénga Ṣówùmí ó kórúkọ ẹ̀ orúkọ bàbá rẹ̀ ó mú orúkọ ọkọ ẹ̀ ó mú orúkọ bàbá ọkọ ẹ̀ ọmọ Ìgbò tó lè fẹ́ Yorùbá àwò bàbá ló ń ta àwò Diamond Mercy Nnamdi Gbénga Ṣówùmí ẹ káàbọ̀ sórí ètò èmi wọn nìyẹn bó ní ṣòwò àpá àwọn tá ń jẹ́ Diamond nìyẹn àwọn tá a jọ bẹ̀rẹ̀ Diamond nìbàdàn nìyẹn ẹ kú àbọ̀ sórí ètò Mercy ṣòwò àpá Ọládùn ní Olúwayọmí Awólùsì ìyàwó Èkìtì ẹ tún ti dé ẹ kú àbọ̀ bóòní ẹ kú snow yìí ṣe ẹ lọ́bi iṣẹ́ o bàbá ń kọ́ Kóredé ń kọ́ àdídára sí mi ẹ pẹ̀lẹ́ àjọ máa gbádùn ara wa lọ́tẹ̀ yìí ẹ gbà ṣẹ́wẹ́lẹ́ rèé Màkósà ṣẹ́wẹ́lẹ́ ẹ gbọ́ rí Màkósà ṣẹ́wẹ́lẹ́ ṣẹ́ gbọ́ rí òre. Àwọn tí mo dúpẹ́ lé lórí lóògùn bí èkó. Ayé ló ṣe mí lóore kò lè ṣe pamọ́ra. Èmi ẹni lọ́jọ́ tí ó mú mi lọ síbi gíga. Gbogbo ohun tí mo ní o, màá fi yí Jésù lógo. Ọba tó dá mi lọ́lá, ọba tó ṣe mí lógo. Ọba tó dá mi lọ́lá, ọba tó ṣe mí lógo. Ó ṣe Jésù, ó ṣe Jésù. Ayọ̀dèjì Emmanuel láti Ìbàdàn ọkọ̀ ṣàléwá mo mọ̀ rí ẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ kí dúró pọ̀ ṣé ó lọ́bẹ̀ oge arábìnrin yóò tó ìtòkọ́tó. Mo gbá lẹ́nu ẹ̀ mo gbé Màkósà gangan sí kì í dúró pọ̀ ṣé ó kí lọ́bẹ̀ oge Ayọ̀dèjì Emmanuel agasiyu ṣàléwá ń kọ́ o. Alfred Adédayọ̀ Àwáyé Dayọ̀ Àwáyé ìwọ rèé ṣáàfíà ló wà ó mọ̀mọ́ tójọ́ mẹ́ta olóòwò ayọjú sí mi ò yọjú tí bàá káṣẹ́ dùn tí bá mú ẹ ló jẹ́ bẹ́ẹ̀ bóò ni ìyàwó kọ́
àtàwọn ọmọ ṣọwọ́ ya Adédayọ̀ Àwáyé pọ̀pọ̀ kan báyìí káàbọ̀ sórí ètò àwúlò nílé yìí Kọ́láwọlé Òdúwọlé I can see you Ismail Ọláìdé ẹ̀yin you are too much ẹ̀wọ̀ ẹ̀yin kan wà 3 much oje you are even 4 much Lasky my brother you don't use empowerment program ẹ̀ ṣe Kọ́láwọlé Òdúwọlé ẹ káàbọ̀ Adédayọ̀ Àwáyé ẹ káàbọ̀ Ayọ̀dèjì Emmanuel ẹ káàbọ̀ àwúlò rèé. Modibo soirée, Adama Boité. Andrade orúkọ ẹ kọjá bìgáfù Fatima Andrade ẹ kú àbọ̀ mo mà rí yín o ará gbọ̀ngàn kan ti gbórí wọlé Grace Adébáyọ̀ Ṣọ́fẹ́lá ẹ mọ̀mọ́ káàbọ̀ màmá alẹ́ kan mo rí yín Amẹ́ríkà ń bínú wà ní Baltimore ara àwọn ọmọ gbọ̀ngàn táwọn l'Amẹ́ríkà nù o Ọládùnní Olúwayọ̀mí Awólùsì mo rí bẹ́ẹ̀ yẹn ṣọ́tù àyè pọ̀ gbogbo bí ń lọ wọ̀ ẹ máa lọ lórí mẹ́tẹ̀ẹ̀ta àyè pọ̀ Lágbájá ló fẹ́ wọlé ó ní subvolution kí lẹ́mọ̀ tó ń jẹ́ subvolution àyọnusọ wọ́n ní sọ́bọ́ yọké pàǹkọ̀rọ̀ délé ẹlẹ́bà tí yẹ́rì ètè subvolution Lágbájá rèé ó yá ẹ̀já gbọ́. ọmọ bàbá mùkọ́mùkọ́ nìyẹn Lágbájá Bísádé Ológundé fúnra rẹ̀ subvolution Fatima Andrade ẹ káàbọ̀ mórí yín o. Adétutù Adélànwá ẹ kú àbọ̀ lórí ètò ṣé gbádùn mẹ́tìlẹ́wà ẹ pẹ̀lẹ́ ṣe ń gbádùn wa èmi ń gbádùn yín o ẹ káàbọ̀ lórí ètò Lágbájá lélẹ́yìí ó ní ṣọ̀ǹbọ̀létọ̀ kí n tiẹ̀ ti jẹ́. Ẹ̀gbọ́n nǹkan tí Lágbájá ń sọ ó ní ẹ bá fẹ́ subvolution kó kọ́kọ́ lọ yọ igi tó wà níwájú tiẹ̀ kó tó wá yọ kékeré ìṣáná tó wà lójú òun. Abíọ́dún dúró sí mi kó màmá rí yín. Abíọ́dún dúró sí mi ẹ káàbọ̀. Lọ́jọ́kọ́jọ́ mo máa ń gbá torí bàbá yìí ni Bísádé Ológundé Lágbájá àwọn ọ̀tẹ́ńtìkì orin ló máa ń gbé wọlé. Mọ́nà mi
Faransé quarter ọ̀rẹ́ mi Ayọ̀túndé Ayọ̀dìran PTA láti Nàìjíríà Wocom connection ẹ mọ̀mọ́ káàbọ̀ lórí ètò I can see you lágbájáre oníṣọ̀bọ̀lẹ́sàn máyì lọ mí ń dá sí ojúkun lábàá etí. Ọmọládé Adéyẹmí mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ lórí ètò ẹ ṣe Ayọ̀túndé Ayọ̀dìran the only original diamond any other diamond counterfeit ni. Peter Ajayi mo mọ̀ rí yín o ẹ káàbọ̀ o Peter Ajayi mo rí yín ẹnu òróbódó pòróbó ó bímọ méjì onílé òkú ṣọṣọṣọṣọ ṣọbọlẹ́sàn àyọnusọ Ọládayọ̀ Awódélé ẹ kú àbọ̀ o Ọládayọ̀ Awódélé mo rí yín Fina Aigbe Fina Aigbe ẹ káàbọ̀ ẹ jẹ́ gbọ́lágbájá ìjọ ó yá. Ọládayọ̀ Awódélé mo rí yín o Peter Ajayi mo rí yín Fina Aigbe mo rí yín bẹ̀ yẹn Adéyìnfẹ́ Adélànwá mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ Ayọ̀dèjì Manuel bákan náà Ọmọládé Adéyẹmí mo rí yín Ayọ̀túndé Ayọ̀dìran PTA ẹ mà kú àbọ̀ o. Adéyìnfẹ́ Adélànwá ẹni mo ṣeun ẹ̀yin náà ṣeun thank you very plenty ẹ bá kí ẹ̀gbọ́n Bíọ́dún Abọ́sẹ̀dé Adégòkè ẹ kú àbọ̀ lórí ètò bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa share rẹ̀ fún àwọn èèyàn yín ẹ jẹ́ kán rí tọ́ bá dẹ̀ ṣe ń wọlé yà pé mi ò lè rí wọn ẹ máa post orúkọ wọn síbí ìjẹ́ ẹlẹ́nikẹ́ni tó ṣe birthday lára àwọn ẹbí yín ẹ jẹ́ á mọ̀ ẹ jẹ́ á kí wọn kú birthday tọkọ yín ni àbíyàwó yín àbọ̀rẹ̀ yín kódà ọ̀tá yín lọ́wọ́ ní birthday ẹ gbórúkọ ẹ̀ jáde àbá yín kí ẹ̀ẹ́dàbá ti kí mú birthday náà wò pé tó ẹ kó mọ ṣọ̀tá arákùnrin Abọ́sẹ̀dé Adégòkè ẹ ṣeun ẹ káàbọ̀ lágbájáre ṣọ̀bọ̀lẹ́sàn. Lágbájá wàlè sẹ̀ǹpẹ́ lọ́sẹ̀ǹpẹ́ lórílẹ̀ gòmbèrè kànga. Christopher Ṣọgbọ́nyọ ẹ mọ̀ káàbọ̀ Ṣọgbọ́nyọ Christopher Ṣọgbọ́nyọ ẹ kú àbọ̀ lórí ètò mórí yín o Sisi Mama Elizabeth Gbàlà ẹ kú àbọ̀ o mórí yín I can see you lórílẹ̀ ó di gòmbé kànga lélẹ́yìí kànga ọ̀pọ̀ ọdún yóò mọ kànga. sílẹ̀ ṣe bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ sílẹ̀ ṣe bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ sísí ológe. lórílẹ̀ náà pẹ́lẹ́ yìí kànga ló kọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ kànga ara àwọn tó ti kọrin láyé dàgírì eléyìí o. tiẹ̀ lé bàbá yẹn tiẹ̀ lé.
ó ta èmi sáyà káwá ṣe nítorí túbà. ẹ tí ẹ lé ẹ̀yin tẹ́ wà lórí ètò ẹ lè jó ẹ jó kẹgbọn tó yẹ dànù ẹgbọn tó yẹ dànù. ó di gòmbé lórílẹ̀ ó di gòmbé bóyá. Princess Fúnmiláyọ̀ ẹ mọ̀ fún àbọ̀ sórí ètò Princess Fúnmiláyọ̀ mo kí yín ẹ káàbọ̀ ẹ ṣe gan ni Christopher ayé ṣọgbà ń yọ well done sir God bless you I appreciate you ẹ ṣe ẹ bẹ́ẹ̀ bá yẹ fi kọ́mẹ̀tì yẹ bẹ́ẹ̀ lẹ̀ orí mi máa ń wú náà ni tàbí tọ́ba gbàyàn létí torí rẹ̀ máa ń wú mọ́lá ti jìyàn báyìí orí rẹ̀ máa ń wú ẹ ṣeun Christopher ṣọgbọ́n yọ ẹ ṣe kangare. Tẹ̀bá fẹ́ níta wọ́n máa fún wa lẹ́ta mẹ́ta tata ó máa ta wá. Ìyẹn náà pè ní bọ̀dọ̀ wérọ̀ ó yá jẹ́ lọ síbẹ̀ ìbílẹ̀ làwọn eléyìí ìbílẹ̀ rèé ó yá bọ̀bọ̀ rí bó. Mo ní wọ́n máa ń láṣẹ orí wọ̀ báyìí ní bọ̀bọ̀ rí bó bọ̀bọ̀ rí bó. Baba fa siga, wa ma fa koli. Wala boat cruiser, wa wa ba koli. When I want see, I will love that money. Toba ya hooligan, wa ya koki. Toba koni bo, wa ma gbe yojo. Toba ice cream, wa ma mu soto. Toba boyu kota, wa ma mu koko. Toba skaka, wo mo joli mpopo. Ẹyin lo shibi, wa ma fọwọ́. Àti kọ́mẹ́lẹ̀ wa kọ́lé fàdà kan. Àwa kò fún ọ láì jẹ́ ká sọ kọ́bọ̀. Oní bí wí tí a ti àlà wa mọ̀. Oya kẹ́sì jẹ́ kí n múlẹ̀. Má ní mi mú ẹ̀jọ̀ fi mí lẹ̀. Let me give it to them. Ṣàlù ìjọ ọmọ jẹ́ ìfilẹ̀. Wọ́n ti kó títù wọ́n ní wẹ́ àkàrà kan. Àwọn olùyí wá kakọ̀. Wọ́n ti kó títù wọ́n ní wẹ́ àkàrà kan. Wọ́n jẹ̀ sí èmi yọ̀ jẹ̀yàn. Èmi yọ̀ mẹ́mu. Èmi yọ̀ jẹ̀yàn. Èmi yọ̀ mẹ́mu. Ìbílẹ̀ làwọn eléyìí. Ìbílẹ̀ làwọn eléyìí. Ìbílẹ̀ làwọn eléyìí. Tán bá jẹ ìrẹsì, tán jẹ chicken, èmi á máa jẹ yán. Tán bá mu kóòkì, tán mu fanta, èmi mẹ́mu ní o. Tán bá wọ súùtù, èmi á máa wà kárá. Adéwálé ọlọ́lá mo tún rí ẹ o, òdìgbòrí wọlé. Ọmọ wọn lárí gidi, ìyàwó rẹ̀ ń kọ́ àtàwọn ọmọ bàbá tí mẹ́rin. Ó yá mẹ́fì jíńjà. Wọ́n fún ẹ ráìsì, ó lọ wá síbí, nǹkan tó yẹ kó kọ́wọ́ bọ̀. Ọ̀fun ẹlẹ́bà ó wá síbí, nǹkan tó yẹ kó kọ́wọ́ bọ̀. Ẹ bá mi wá àti sírí, gbàjọ́ lọ ṣáàkì tí bọ́bọ̀. Kí ló dé náà ó lè yí wá kópa? Wọ́n ti kó tútù, ojú wá àkàrà kan. Kí ló dé náà ó lè yí wá kàkọ́? Wọ́n ti kó sísù, ojú wá àkàrà kan. Ojú wá àkàrà kan. Kọ́ńjẹ̀ rẹ̀ sí kìí. Èmi yóò fẹ́ràn ọ̀mù kòkì, ọ̀mù fanta. Adéyanjú Ọlárewájú Túndé ó màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò Adéyanjú Ọlárewájú Túndé ẹ káàbọ̀ ṣọwọ́ yálé pèlè tó ń lọ lọ́wọ́ láti darí Agbọ́lá rédíò TV Fidi Group ó ṣá prápra ó ti lọ dí gbùgbù mo ní lónìí a máa gbádùn ara wa ó máa látàn bọ́gí. Ẹ bá mi wá àti sírí, gbàjọ́ lọ ṣáàkì tí bọ́bọ̀. Kí ló dé náà ó lè yí wá kàkọ́? Àbí náà ó lè yí wá kakọ̀. Adéyanjú Ọlárewájú Túndé náà ó lè yí wá kakọ̀. Ẹ lọ ṣí ààrẹ ẹ ṣí ààrẹ fún wa. Adéwálé Ọlọ́lá ẹ ṣé akúṣẹ́. Àkẹ́bàjẹ́ ló máa wọlé lágbájá ni o. Ó ní àkẹ́bàjẹ́ kò lè fọbọ́ kò lè dáná
kò lè ṣe kankan àdúgbò mọ kankan ṣe ọmọ wọn bí àkẹ́bàjẹ́ ẹ bá wa dá sí bóyá. àkẹ́bàjẹ́ rèé lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ àwọn orin rẹ máa jẹ lónìí ó kọjá àbìkí àfún bó lọ́jọ́ sílẹ̀ṣẹ̀ lẹ́ni. ìjàgbá ó ti bàlágà ó tó kéèyàwó tó bá ní kí mú méjì délé olólùfẹ́ mi máa jẹ ọ̀tá pátá àkẹ́bàjẹ́ ọmọ ti rìn ìpàtà o. àkẹ́bàjẹ́ ọmọ ti rìn rìn àfi bí ẹ̀kọ́ méjì tánjẹ̀ kan tí kejì ò lè sá lọ. Kóra panda, kóra panda, kóra jẹ́nu. Àkẹ́bàjẹ́ ò lè gbálẹ̀, kò lè gúnyán, kò lè fọṣọ, kò lè sebẹ̀ kí wá ló lè ṣe. Ògbómúléró ọmọ Yorùbá àwọn pìrìsẹ́ńtà tó mòye wọ́n ti ń wọlé ẹ kú àbọ̀. Ògbómúléró ọmọ Yorùbá àkẹ́bàjẹ́ rèé o. kò lè ṣe bẹ́ẹ̀ rárá àmọ́ kàkà kí n jẹ́jẹ́ kújẹ́ máa ya bèbí mọ́ra àkẹ́bàjẹ́ ṣe bẹ́ẹ̀ rán ajá kan lè fi jẹ́ àyè jẹ́ kó sì fẹ́ ìpadà o. ohun tó bá mú téèyàn bá ṣe bẹ́ẹ̀ rán bọ́bẹ̀ yẹn ò tiẹ̀ dùn ajá sì máa jẹran yẹn wọ́n lájà gan ò lè jẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé -10% làkẹ́jọ́ ìjẹ́gbà ó dìbò o. jẹ́ máa wò lè gbé àkẹ́bàjẹ́ sílẹ̀ ló yẹ kí n fi sílẹ̀ kó máa lọ. nǹkan kan wà àkẹ́bàjẹ́ mọ́ ṣe ìyẹ́sì tẹ́lẹ̀ lọ́rùn pátápátá. ó lákẹ́bàjẹ́ mọ̀ kankan ṣe o ó sì tàn lọ́rùn ẹ̀jẹ̀ gbọ́. torí àkẹ́bàjẹ́ náà ṣe pàǹdà wọ́n mọ̀ pé kò lè gúnyán wọ́n mọ̀ pé kò lè ṣe bẹ́ẹ̀ wọ́n lọ gba kúùkù wọ́n mọ̀ pé kò lè wọ́ṣọ́ kò lè fọ́ṣọ́ wọ́n ra wọ́ṣà fún wọ́n mọ̀ pé kò lè lọ́ta wọ́n ra blender àkẹ́bàjẹ́ ẹjọ́jú àkẹ́bàjẹ́ Sùnbọ̀ Akítì ọmọ wọn nílé onílù ẹ mọ̀mọ́ káàbọ̀. I can see you, I can see you. Ìlú rẹ̀ ìlú bàbá ìlú yóò yé wọn lọ́la. Sọ́bẹ̀. Èmi a máa jó bàtà, a máa jó gángan. Arrangement bọ̀bọ̀ ìkọjá bí kíábù lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́. ẹni tó ṣe dánwò tó bá wọn lọ protest ẹ̀dá mi. Sùnbọ̀ Akítì ọmọ Balógun from Ondo town ẹ kú àbọ̀ lórí ètò ọmọ Balógun ẹ̀rù ọmọ Balógun ẹ káàbọ̀ lórí ètò. ṣe pàtàkì nǹkan kan ṣoṣo sẹ́ lákẹ́pẹ̀lẹ́ wọn ṣe òfin mẹ́sì lẹ́yìn lọ́rùn pátápátá. àkẹ́bàjẹ́ ní ọmọ ọmọ lè fi ọ́lẹ̀. látòrí àkẹ́bàjẹ́ àwọn Fuji mega star látòrí àkẹ́bàjẹ́ Fuji mega star bàbá Kébé Kwara ìbára dá sí Kébé Kwara rèé bàbá Kébé Kwara Kọ̀lítì Àyìnlá bàbá Látíká Fuji mega star rèé o Ọládélé Ọláyínká I can see you o I can see you mi ò fojú pa yín rẹ mo recognize fẹ́rẹ̀ sí yín ẹ káàbọ̀ lórí ètò Ọládélé Ọláyínká ẹ kú àbọ̀ sórí ètò ọjọ́ tí ń lọ 143
ìgbà wo la bẹ̀rẹ̀ náà ó tún ti ń sá lọ nìyẹn o Fuji Megasta ẹ bá enjoy ẹ̀ náà. Àyìnlá ẹ̀fí sì pọ̀ àwọn nǹkan tó kó wọ Fuji ń gbà yẹn rèé ó kọjá bẹ́ẹ̀. Àdúpẹ́ àtúndélé o. Àdúpẹ́ àtúndélé. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ gbà tí Fuji Cabbage àti Fuji Megasta jáde ẹ mọ̀ pé nǹkan ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ń gbà ń. Àrèlú òyìnbó. Ìgbà ń rèé bí àná olóògbé Síkírù Àyìndé Barrister ó lọ ìlú èbó ó lọ sí Amẹ́ríkà ó lọ London ó lọ káàkiri kò tí ì sí gbogbo àwọn fóònù tó ń gbé kiri ńgbà yẹn ìbáya fọ́tò ìbáṣe fídíò ẹ̀ ṣùgbọ́n ńgbà tó dé ó wá ṣe àwo kan ẹ mọ̀ pé bí iná ṣe sọ ó sọ bó bá ṣe rìn ó wá ní àwọn wá ìkan lára àwọn onílù àwọn pélé pé ọkàn sọ pé body pass tó mú dání òun ló yẹ ká fojú kàn án kí ni body pass yẹn ìlà tó ṣàṣojú ńgbà yẹn so ó wá ń sọ ńgbà yẹn pé òun ti travel kọ̀ní tí ò sì lọ́ngbà yẹn ìgbẹ́rẹ́ láwọn wọnú Magic Kingdom àwọn wọnú ṣípù ó lọ sí underground owó kan tí ò sí Nàìjíríà tá àti ìrì ńgbà yẹn ìgbà tí kọ̀ní tí náà máa wá lọ dídé tó dé ló wá ṣe Fuji Megasta alọ abọ̀ àbọ̀mọjẹ́ Gbogbo àwọn tó tọ́jú mi o. ìgbà tó máa dá Barrister lóhùn ó ní kò sẹ́ni tó sọnù nínú tiwa o káwòrán níwọ̀n torí ọjọ́ abáràjò kò sẹ́ni tó sọnù nínú wa ẹ mọ̀ fáwọn olórin yẹn wọ́n kọjá bẹ́ẹ̀. Má bẹ̀rẹ̀ lórí ọ̀rẹ́ mi o. Alága mi sọ pé mi ń kọ́. Ọkọ̀ kò bá yẹ mi ní àǹtẹ̀. Bàbá bá ń kí ni o. Ẹ̀ka mọ́ ní ṣàkóso. Àwọn ọkùnrin ló ti ọmọ rẹ̀. Àgùntàṣọ́ ló kúlékúlé. Ọmọ làjà láàbùrò mi o. ẹ̀yin tèmi lórí ètò ṣé ń gbádùn mi ṣé ń gbádùn mi. Ẹ bá mi tó ọdún Razaki o. Àbí ọdún Razaki ní kó. Àmọ́ bí ọdún Razaki ní bá ẹni o. Pẹ̀lẹ́ ọkọ ló ní ìdádùn o. Anamúlé ìdádùn o. Fuji Megasta yìí ó gùn o Janet King ẹ màmá káàbọ̀ sórí ètò Janet ọba ẹ kú àbọ̀ sórí ètò ṣáàfíà lẹ́wà ẹ ṣìnà orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà láti Dayo Agboola Radio TV yes ẹ̀yin tẹ́ ẹ bá ti download application wa mo ní ẹ lọ download ẹ lọ́fẹ̀ẹ́ ní 8 megabytes péré ló wà ń bẹ̀ kò lè gbààyè lórí fóònù yín ẹ lọ download ẹ 24 hours lẹ́ máa gbọ́ rédíò wa 24 hours àwọn ètò kan wà tá à ń ṣe lórí rédíò tó yẹ pé àti ìgbé wá sórí Facebook báyìí ẹ máa gbọ́ lórí rédíò ẹ máa gbọ́ 24 hours ní lọ́fẹ̀ẹ́ ní advertisement wà ń bẹ̀ àwọn program wa wà ń bẹ̀ news wà ń bẹ̀ gbogbo nọ́mbà náà fi lè pè wá gbogbo ẹ wà ń bẹ̀ ẹ lọ download ẹ Dayo Agboola Radio lórí Google Play Store. Alhaji Kebe Kwara Olítì Àyìnlá bàbá alátìká Pupa yẹmi mi máa ń ṣínà. yé Àmọ́ bí ọjọ́ mi máa ń ṣínà. yẹ gbé bàbá yìí Nínú kú mi
qualification yẹn kọjá be careful. ọkọ bí n pè mí ayọ̀ ń ṣe o adéyẹmí mi máa ń kọ́ o adésínà tí ń pè mí o. bámi tọ́jú bẹ́ẹ̀bì ẹ̀ o àyíkú bẹ́ẹ̀bì yìí ká. a ṣì padà bọ̀ lórí bàbá yìí ẹjẹ́ sáré gbà wúlò wọlé ó ní Carolina mo ń padà bọ̀ lórí bàbá yìí ẹjẹ́ ká wúlò dá sí ná Carolina rè ẹ̀yin tẹ́ wọn àkóso àjò ó yá. Makosa tó kí ẹ̀gbọ́n òtútù snow dànù ní o snow tó rọyìn ní tó yọ bí yẹ̀pẹ̀ ẹ̀gbọ́n dànù látàná ó sì ń ràn lọ́wọ́lọ́wọ́ báyìí. Carolina ló pe léyìí èdè Faransé ló fi kọrin yìí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ gẹ́gẹ́ pé níbikíbi lórílẹ̀‐èdè àgbáyé tó bá máa kọrin wọn kò ní Yorùbá sí Rúùtù Adémáṣàhùn ẹ mọ̀ káàbọ̀ lórí ètò ẹ ṣeun orí yín lánàá náà ẹ káàbọ̀ orí ètò ṣọwọ́ ń yá láwa o mo ní ẹ̀rọ ti wọlé ẹ má bá wa share rẹ̀ ẹ share lórí péjì yín aṣàwọ̀sẹ́ yóò jẹ́ mo ní mo yẹ ń sọ lọ wọ́n bá ṣe ń kọrin anywhere in the world wọ́n á kọrin Yorùbá sí arákùnrin ìṣọmọ Yorùbá o orin Faransé ló kọ ó wá dé àárín kan ó ní òṣè bàbá ẹnu àpò orin Yorùbá náà nù Faransé ló fi kọrin ẹ gbọ́. Èdè Faransé náà fi máa ń kọ Makosa àwọn náà gbé Makosa wá àwọn ará sí alóònù kódò bua àwọn ará Kútọ́nù ó dé oyinmọ́ Yorùbá òṣè bàbá wọn lè tán lédè wọn kó dùn wọn gbúdọ̀ lo Yorùbá ni. Abigail orí tó kẹ́ arẹwà fún mọ̀mọ́ rí yìí ẹ kú ẹ̀bọ̀ sórí ètò tọ́pọ̀ ẹ káàbọ̀ sórí ètò mo ní tẹ́lẹ̀ bá rí parí ẹ lọ sórí YouTube kẹ́ ẹ lọ tẹ Dayọ̀ Agboola síbẹ̀ ẹ máa ráwọn program wa ẹ subscribe kẹ́ ẹ lè like ẹ ó ṣe. ẹ̀rí bá ṣe pọ̀ ní Yorùbá wọlé òṣè bàbá wọn lè ṣẹ́ bọ́kàn ní Yorùbá they don born them wọn bí wọn dá tó bẹ́ẹ̀. ẹ̀rí pọ̀ ní ẹ bẹ́ẹ̀ sí ẹ̀mọ́ túmọ̀ ẹ̀ ẹ lè jó sí dáadáa Michael Oyewile ìkànnì méjèèjì ẹ ṣáà kó àbọ̀ lórí ètò mo ní máa padà sórí Fuji Megasta ẹ̀kan mi ò fẹ́ kí bàbá yẹn gbé lọ bẹ́ẹ̀ Fuji Megasta yẹn rèé Ọ̀lẹ́tì Àyìnlá wọlé. Rúùtù Adémáṣàhùn mo kí yín o Abigail lórí tó kẹ́ arẹwà mo kí yín Michael Oyewile mo kí yín ẹ káàbọ̀. kí n fún wọn ní ti Londona. ti Londona yẹn rèé ẹ gbọ́.
gásítà. wọ́n ń jó fújì lè gáàsà. wọ́n ń jíjó yẹn fọ́rẹ́ ẹ̀ tí ó. wọ́n ń ná mi lẹ́kọ̀ọ́ pàṣẹ́pàṣẹ. wọ́n ń ná mi lẹ́kọ̀ọ́ fọ́rẹ́ ẹ̀ tí ó. sísí tó ń lọ wẹ̀yìn. ó kọjá bẹ́ẹ̀ báwí kọ́ wẹ̀yìn wo. àbí. náwó la wà àwa kì í ṣe tàwọn. ó yá sísí tó ń lọ wẹ̀yìn. sísí wọn ní ẹwẹ̀yìn náwó náwó lẹ́wà àwa iṣẹ́ aláwìn o. àwa kì í ṣe tàwọn. Pọ́ńdó fújì lè káńtà o. fún wa ní sí London náà bàbá Látíká. ẹ máa gbọ́ àwọn àjò yẹn gẹ́gẹ́ gẹ́gẹ́ kẹ̀kẹ́. Pọ́ńdó fújì lè káńtà o. wọ́n ń jíjó yẹn fọ́rẹ́ẹ̀dì. wọ́n ń jíjó yẹn fọ́rẹ́ẹ̀dì o. bí olówó lọ́wọ́ nǹkan ni. àbí àìlówó lọ́wọ́ nǹkan. àbí o. ẹ má ṣìkà ẹ jẹ́ ká ṣeré o. nítorí ọjọ́ ọ̀la. àwọn èèyàn ti kọrin bó o lówó lọ́wọ́ nǹkan ni bó o lówó lọ́wọ́ nǹkan ẹ má ṣèkà ẹ já ṣe rere. òbí náà kọrin bẹ́ẹ̀ kò sọ́nà tó lè gbà táyé lọ́rùn wọ́n ṣàṣì tó lè ṣe tó ṣe kó fi ó kúlẹ̀. mo ṣe rántí ọgbàrá jù o. ẹ fọ̀ párajì lọ́rùn lẹ́wọ̀ ẹjọ́ sùn mi tó wà o. èyí tó tó lò pé ń yọ sí o. ọgbàrá jù tó tó lò pé ń tó lò ó. Agéwọ̀n bí ẹni gélá. ọgbàrá jù tó tó lò pé o. wọ́n lọ pè é nílùú bẹ́ẹ̀ jẹ́ wálé. mo wà rántí padà ẹ lọ́wọ́ ni. wẹ́rẹ́wẹ́rẹ́ ara mi ò. tí wọ́n kò rí ní pápá o. ó kù díẹ̀ tó parí eré yẹn o. sáàmù báyìí lẹ̀ ó dábẹ́rẹ́ o. ó Fárájì. ó Fárájì. ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òmẹ́ńtọ́ párajì jẹ́ ọ̀párajì agbábọ́ọ̀lù tó ń gbábọ́ọ̀lù lọ́wọ́ tó ṣubú lulẹ̀ tó dẹ̀ fẹ́ǹtì ó dẹ̀ gbabẹ̀ kú. bàbá Látíká ẹ mọ sálọ àyè pọ̀ ó kù bí ìṣẹ́jú méjì náà tẹ́ fi parí orin yẹn ó yẹ sọ. ẹ bá tẹ̀sí ẹ̀gbọ́n tó ní ó bẹ̀ sọ. ìtàn ìjàpá fẹ́lẹ̀ jọ ni o. ìṣẹ́jú méjì péré mo fún bàbá yìí sí. aago méjì ó kù ìṣẹ́jú mẹ́ta lọ́dọ̀ wa ń bí láàrín ní Baltimore Maryland táwà aago méjì ó kù ìṣẹ́jú mẹ́ta. ẹ̀yin ti Nàìjíríà aago méje ó kù ìṣẹ́jú mẹ́ta lọ́dọ̀ yín mo mọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin ti UK mo mọ̀ pé máa jẹ́ ìdítàmù yín láìpẹ́. aago mẹ́fà ó kù ìṣẹ́jú méjì lọ́dọ̀ yín. ẹ̀yin ti Canada aago méjì kù ìṣẹ́jú méjì o. àwọn ará Houston Texas aago kan ti yín ó kù ìṣẹ́jú méjì. ẹ jẹ́ gbọ́tàn Ìjàpá. ó ní ìwọ ọ̀rẹ́ mi o. ọjà kan náà lòun fi dájọ náà. owó kan náà lòun fi kájọ ṣe. owó àkọ́kọ́ tí wọ́n ṣe o.
níṣẹ́ ló kọ́kọ́ ẹ̀jẹ̀ ó pátá níṣẹ́ ló kọ́kọ́ ẹ̀jẹ̀ ó ìjàmbá ọlọ́tàn ẹ̀wẹ́ ó ọ̀rẹ́ ò sí máa lò ó kárẹ̀ lè má rí lò ó. ẹ̀yin tẹ́ ń gbọ́ tán tẹ́ ẹ bá wò ó ẹ mọ̀ pé bàbá wa Síkírù Àyìndé Bàrístà náà ń bá wí. wọ́n ṣe máa ń búra wọn tá fi ń tàwo nìyẹn wọ́n ṣe máa ń búra wọn báyà wá máa ràwó tánànà. olójú ẹni tó lè rò ó olójú ẹni tó lè rò ó gbogbo àgòrò ebílẹ̀ o gbogbo àgòrò ebílẹ̀ o olójú ẹni tó lè rò ó. ọdún tuntun dé wá ìtura bẹ̀rẹ̀ o ọdún tuntun dé wá ìtura bẹ̀rẹ̀ o ọ̀rọ̀ bí àdánwò máa mọ̀ pé báwa o. ọdún tuntun dé wá ìtura bẹ̀rẹ̀ o ọdún tuntun dé wá ìtura bẹ̀rẹ̀ o. lọ́dún tuntun tá a wà yìí ọ̀rọ̀ àdánwò Olúwa má gbé bá wa bàbá má gbé bá wa o ọ̀rọ̀ àdánwò má gbé bá wa kábíyèsí. Fújì Mega Star ń gbọ́ látọ̀dọ̀ Kollington Àyìnlá n ó gbà lẹ́nu Kollington Àyìnlá n ó gbé lọ́mọ kékeré kan báyìí lọ́wọ́ tẹ́yìn náà bá ń gbọ́ ẹ̀ mọ orin yẹn fúnra yín. Abracadabra get ready láti gbóhùn sókè ó yá. ẹ̀yin tẹ́ ẹ bá rántí olórin yìí Idris Abdulkareem eléyìí náà pè ní Mr. Lecturer ẹ mọ̀ káàbọ̀ sórí ètò Professor Oyèkúnlé Azeez ẹ kú àbọ̀ bàbá tiwantiwa àríyìn sir welcome sir mo appreciate yín ẹ kú àbọ̀ sir Idris Abdulkareem lélẹ́yìí ó ní Mr. Lecturer ṣóyìn ìṣẹ̀lẹ̀ lóde ìsìn ní Nàìjíríà ṣá. And then they work so don't listen to the two ask me what am I the girl? Hey you girl. Stand up, tell me what's your name. My name is Bimbo. Bimbo, what can you? mo mọ̀ pé nǹkan báyìí ò ṣẹlẹ̀ lókè òkun èyí táwọn èèyàn ò sí bẹ̀ gan-an wọ́n á gbé lọ sílé ẹjọ́ ni bẹ̀rẹ̀ mo mọ̀ pé orí eléyìí ṣẹlẹ̀ ní Nàìjíríà Mr. Lecturer. Excuse me, sir. I hope there is no problem. When it's wrong, wish I know if there is one. What up? In your class, I'ma say you some of that time. Oh my God, can you see my soul? I'm in school, wanna keep my head up high. My lecturer wants to have sex with me. My HOD wanna get down on my knees. I'm in love with my studies. I don't give a damn if you're filming me. Excuse me, sir. You say that you wanna see me. ọ̀gá ní kó wá ròhun nínú ọ́fíìsì ọ̀gá ọ̀daràn mọ́mí wa Ọlábísí Kúṣímọ̀ bó mà rí yín ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́ ẹ kú àbọ̀ Maloji you are welcome I can see you welcome to the show this is Ṣọ́wọ́nyá live from Dayo Agbola Radio TV yes mo rí yín o ẹ kú àbọ̀. Check out my friend, check out my friend. Excuse me, sir. I don't know what to do. Okay, I'm up. ọ̀daràn tíṣà ọ̀daràn lẹ́tọ́rà. This girl be serious, your lecture, I can be dangerous. mo rẹ́ni o pírẹ́sídẹ̀ntì mi pírẹ́sídẹ̀ntì mi ní music department polytechnic Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ọ̀túnba Gbọ́láhàn lọ́wọ́ ọ̀la ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò àwọn olórin nìyẹn láti di politician àìrọ́wọ́ yín o Ọ̀túnba Gbọ́láhàn lọ́wọ́ ọ̀la ẹ kú àbọ̀ sórí ètò arákùnrin tá à ń wò yìí ó ṣẹ̀ṣẹ̀ sójà ó kúrò sójà ó lọ kàwé sí i ó gba mátà ó gba gbogbo ẹ̀ ó kúrò níbẹ̀ ó tún wá lọ́dọ̀ olóṣèlú àwọn tó lè rí Nàìjíríà mú rèé o
Bọ́lá Àhè lówó ọlá ẹ káàbọ̀ sórí ètò. Mr. Lecturer rèé. Bọ́lá hàn ṣóò rántí ìgbà tá a wà níbẹ̀ nígbà yẹn tá a lọ mọ́ ra petrol lóṣogbo nígbà tí kò bá wọ́n. Mr. Lecturer rèé. Idris Abdulkarim ó ní Mr. Lecturer ẹ jẹ́ bọ́ sórí àwọn ọ̀dọ́kùnrin mẹ́ta kan wọ́n pera wọn ní musical youth láyé ìgbà yẹn àwọn náà kọrin ẹgbọ́n ní musical youth. ọ̀pọ̀ nù yín ò lè rántí àwọn orin mọ́ mo sọ fún yín tẹ́ ẹ bá fẹ́ orin ẹ kàn sí mi bàbá ló ń ta. Lady B Otiripen Lady B Otiripen I can see you Lady B Otiripen welcome to the show. Bọ́lá àkókò ọlábò kí yín ẹ káàbọ̀. Professor Oyekunle Azeez ẹ̀wọ̀n kí yín ẹ kú àbọ̀. Ruth Animasahun mo kí yín o ògbó yín ẹ kú àbọ̀. Eléyìí náà pè ní what you talk about. Kí ló ń sọ? Ìwọ tó ń gbé borùn kí ló ń sọ? You must be crazy, yes. You must be crazy, crazy, crazy. Ìtumọ̀ oníyẹn nìyẹn o. Àwọn musical youth ọmọ kéékèèké ni wọ́n nísìnyí báyìí wọ́n á ti mọ gbẹ́nu lé 50. Ṣé ń gbádùn mi? Ẹ kú ẹ̀bọ̀ sórí ètò wa o. Ṣọwọ́ ń yá. Aago méjì ó kọjá ìṣẹ́jú méje látọ̀dọ̀ wa ń hàn yín. Yes. A ní ìṣẹ́jú péréte sí ẹ̀sí lórí ètò. Ẹ máa gbórí lọ náà. Irú àwọn rapping tán rap láyé ìgbà yẹn nìyẹn. Iṣẹ́ àwọn tán ṣe nísìnyí wà ń bọ̀ làbọ̀lì lára bọ̀.
ẹni tó ń bá bíìtì lọ wọ́n tún padà sórí ẹ̀ ní music a máa ń pè ya ní developmental section exposition àdúrà wọlé àwa recapitulate ara kan kọ́ music nífẹ̀ẹ́ nù ẹ jẹ́ gbóni eléyìí lórí. Abracadabra ore. Ayé lóyún nìyẹn ẹ rò pé mi ò ní oúnjẹ ń gbọ́ yìí. Ayé lóyún rèé ọ̀kan pàtàkì lára àwọn tó ń kọrin orin mùsùlùmí bàbá ìyàwó ayé lóyún òre. jẹ́ ń gbọ́ ó lápọ́nlé lẹ́jà odò gbogbo ẹja lẹ́jà odò kò sẹ́jà tá a pa lórí pápá ayé lóyún ọ̀kábọ̀. Ọlọ́run tó bá ṣínà oore mọ́mọ́ jó fò mí garo jẹ́ kó ṣojú mi ire tó bá ṣe fún mi bàbá kí n jẹ́ ń bẹ̀rẹ̀ kí n jókòó nú ẹ̀. Ayé lẹ̀ ń gbọ́ yẹn o. Bàbá ọlọ́dẹ yìí sáré jáde, ó lẹ́yìn ẹgbẹ́ mi yẹn mo ti gbàgbọ́ rí. Gbogbo àwọn ọ̀dẹ tó kù, gbogbo wọn wojú ara wọn, wọ́n parọ́ pọ̀, wọ́n lé èèyàn ló pa gẹ́gẹ́ bí ìpàdé kan ti ṣe ń gbọ́. Ìgbà kan máa dé ibi ẹran. Èèyàn gbà pọ̀ rí. Tọ́lọ́dẹ ẹ̀yìn. Wọ́n sọ dé èèyàn. Èèyàn náà bá tó ń yí ní lágbára ẹ̀jẹ̀. Tàbáyọ̀ ọwọ́ ayé, ayé tó ń sọ gbàdọ̀gùn, àgbọ̀nrín lọ́lọ́dẹ ẹ̀yìn mọ́lù. Ayé ló pa kíkà sí. Ọlọ́run òjúwọ ni mo pè. Ọlọ́run mo pè ẹ́. Ọlọ́run òjúwọ ni mo pè. Ọba tó ní kápá ayé kọ́ mi mọ̀ ṣe ní láyọ̀ fẹ́. Ọlọ́run ìwọ mo pè o. Ọlọ́run mo pè ọ́. Ọba máa tẹ̀lé mi lọ lójoojúmọ́. Ìwọ ń kọ́. Ayé lóyún ò mọ̀ pé pounded yam náà ṣe ní sin àmọ́ gbóná ìgbà tá à ń gúnyán ní odó ló ti máa ń pẹ́ lórí pé a ti tutù kó tó jáde ṣùgbọ́n sí iná pounded yam ẹlòmíì gan adúlí bá kówó èbùṣe àwọn yẹn ó lè bóyàn lọ́wọ́ àpárọ̀ kó lè bóyàn lẹ́nu ó lè bóyàn lọ́wọ́. Kọ́lì fi darúgbó jù sílẹ̀ ẹni tó ń kọrin tí ó dùn ó ṣeé ṣe kó má mọ̀ o àlẹ́ni tó ń kọrin tí ó dùn ó ṣeé ṣe kó má mọ̀ ṣe àní ẹni tó ń kọrin tí ó mọ̀ ẹni tó ń kọrin tí ó dùn ó pọ́sibú kóhun gan má mọ̀ torí pé èrè ibìkan ẹlífàtì ibìkan àníṣe èrè ibìkan ìràní tó bá débi kan ayé lóyún mú gbọ́rọ̀ dé ọmọdé ti ń tẹ̀ á. Mo kọ̀ǹkọ̀ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu ayé lóyún ó ní ẹlífàǹtì ibìkan èèrà ní nílùú bòmíì Nàìjíríà which way forward Sani Adé ló sọ bẹ́ẹ̀ o
Nigeria which way forward ẹ jẹ́ gbọ́ díẹ̀. The way forward lélẹ́yìí by King Sunny Adé. Níbo ni Nàìjíríà ń lọ? Ọ̀pọ̀ eléré kan wà. Eléré àwọn Ìgbò ni. Oléré àwọn Ìgbò. Àgùntọ́pìọ̀ dọ́là. Wọ́n máa ń pè ní Òṣòfíà. Ùsọ̀dínmá Ọpẹ́tí orúkọ tiẹ̀ gan nù. Ó kọrin eléyìí ó ní òyìnbó àgùntọ́pìọ̀ dọ́là. Ẹ̀jẹ̀ agbọ́wọ́ yẹn rí náà. Òbé àbísọ̀ní dákùnbà ń gbóhùn lẹ̀. Yàgbọ́ nǹkan tí má. Orin àwọn 419 lélẹ́yìí tẹ́ ẹ báwo mọ́bì yẹn 419 báwọn ọmọ Nàìjíríà ṣe gbóyìnbó òun ló jẹ́ sọ wá lẹ́nu. Ó ní pírẹ́sídẹ́ǹtì bọ̀dá òun ni. Nǹkan tó máa ń fà náà nìyẹn. Ó lóun ti sọ́fà lẹ́gbà tó ń lọ́pọlọ. Ó ga. My brother, I go chop am. National campus na me get am. National campus olóní. National stadium na me build am. Olóòlò bí National stadium. President na my sister brother. President sister brother ẹni. I be the master. Oyinbo man. I go chop your dollar. I go take your money disappear. 419 is just a game. You are the loser. I am the winner. The refinery na me get am. The contract na you I go give am. But you go pay me small money make I sing am. You be the mugu. I be the master. Na me be the master ooo. Òṣòfíà lélẹ́yìí the highest paid Igbo actor. Arákùnrin ní owó olókọ́ni eléyìí ó dẹ̀ lọ́pọlọ. Fúnmiláyọ̀ Adétutù mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò wa ètò Ṣọ́wọ́nyáre. Bàbá wa olórin dádì wa Tóyè Ajagun mo mà tún rí yín ẹ káàbọ̀ sórí ètò. Mo ṣe promise pé máa play orin yín ẹ má bínú tó bá di ọ̀la máa wó orin yẹn kàn máa play ẹ̀ lórí ètò wa. Bàbá wa Tóyè Ajagun ẹ̀yin èèyàn ẹ bá kí bàbá wa Tóyè Ajagun o ẹ bá kí wọn sórí ètò. Ẹ káàbọ̀ dádì God bless you sir. Ẹ ṣé gan ni yes ṣẹ̀gbọ́n dádì dá mi lóhùn wọ́n ní my dear well done. Ẹ ṣé gan dádì àgbádùn yín o àgbádùn yín God bless you sir. Òṣòfíà lélẹ́yìí ó ní I go chop your dollar. Oyinbo man, I go chop your dollar. I go take your money disappear. 419 is just a game. You are the loser. I am the winner. Ó ní 419 play ní o géèmù ni. Ó lóun ló ní rìfánárì. Ó lóun máa gbé contract yẹn wá. Fúnmiláyọ̀ Adétutù ẹ ṣé ẹ káàbọ̀. Ọlábòmí Sarah orí yín. Ọlábòmí Sarah Ruth Ọládé Adéjùmọ̀ mo rí pé ẹ tún ti wọlé ẹ káàbọ̀ sórí ètò. Today na today. Ruth Ọládé
mo yà rí pẹ́ ń kó kiri ni arákùnrin olóhùn sọ́fà níye kékeré dẹ́sítà kò ní sẹ́ẹ̀sì ẹ máa gbọ́ nǹkan tó sọ. ó ní òṣèmọ̀dá òun ló jẹ́ kóun bá wọn join business ó ń confess ni o. ó ní bọ́wọ́ náà ó ní ìṣòlè ẹgbẹ́ ìṣòlè ni. ó ní brain náà ń lò fúnra wọn nna bíko kàdúwá wá. My brother, I go suffer. National temples, na me get am. No be you get am. National stadiums, na me build am. I say no be you build am. President, na my sister brother. Na lie, na lie. I be the master. Oyibo man, I go chop your dollar. I go take your money disappear. 419 is just a game. You are the loser. I am the winner. The refinery, na me get am. The contract, na you I go give am. But you go pay me small money, make I sing am. You are the mugu. I am the master. Na me be the master. Ẹ lọ sórí Facebook, ẹ lọ sórí YouTube. Ẹ máa rí eré yẹn bẹ́ẹ̀ The Master náà pé soundtrack ẹ̀ lélẹ́yìí. The Master náà pé eré yẹn soundtrack ẹ̀ lélẹ́yìí. Bákan náà ẹ lọ sórí YouTube o. Ẹ lọ táàpù Dayọ̀ Agboola síbẹ̀. Ẹ máa rí àwọn òde wa tá a ti lọ. Bóyá ṣe MC ń bẹ̀ ni, bóyá lọ kọrin live band ni, ẹ máa rí ń bẹ̀. Ẹ dẹ̀ máa ráhùn program tá a ti ń ṣe yìí, ẹ máa rí gbogbo ẹ̀ ń bẹ̀. Ìtẹ́ ìbá ti gbọ́, ẹ máa gbọ́. Mo fẹ́ gbórin kan wọlé. Mo fẹ́ gbórin wọlé, orin yẹn kọjá àbíkíáfù. Lọ́wọ́lọ́wọ́ báyìí, aago 2 kọjá 20 ìṣẹ́jú lọ́dọ̀ tiwa o. Ẹ̀yin ti Nàìjíríà, aago 7 kọjá 20 ìṣẹ́jú. Ẹ̀yin ti London lọ́hùn-lọ́hùn, aago 6 ó kọjá 20 ìṣẹ́jú ni o. Nísìnyí, olúwa ẹgbẹ́ wọlé yìí. Ẹ máa gbọ́, ẹ ti gbọ́, ẹ lè mọ̀ràn sí orúkọ ẹ̀. Orin ìlú àwọn kan nìyẹn o. Orin ìlú àwọn kan mi ò ní dárúkọ àwọn ẹni yẹn, orin ìlú wọn nìyẹn. Orin ìlú àwọn yẹn máa ní dárúkọ wọn. Ìgbà kan ló ní ipa Nàìjíríà kan, kò síbi ẹ máa dé tí wọ́n ní play ẹ̀. Daddy, where you go for jolly? Somebody help that for mommy's house. This is that for mommy's bed. Essie push mommy push Essie push Essie. Small time mommy for Yakada for Brown. Ẹ ti máa rántí ẹ̀. Zulezu ló ṣe léyìí. Ó kàn jáde wálẹ̀ kan náà ni bí shooting star. Ó ṣùtù wá ní shooting star. Zulezu òrèlè náà pè ní kéré wá. Daddy. Mo fẹ́ máa ká ètò yìí nílẹ̀ o. Mo fẹ́ máa káwọ́ ètò yìí nílẹ̀. Màá máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹjọ́ ẹ̀ wa. Ṣùgbọ́n ká tó lọ ẹgbọ́n kéré wà náà. But you no be real. Go ahead. Go ahead.
ti ń bẹ̀rẹ̀. Kéréwà kéwà kéréwà kéréwà kéwà kéréwà lélẹ́yìí Zulezu ló ṣe é kéréwà wọ́n wá gbá lẹ́nu ẹ̀ ẹ jẹ́ àpẹ ṣínà sórí ètò ṣàṣínà fúnra rẹ̀ ìjọba àdáṣètò ó yá. Lórí ọwọ́ yìí màá máa dúpẹ́ lọ́wọ́ ọgbà yìí tẹ́jọ́ ẹ̀ wá afọ́jújú Shina Peter. Màá ní ẹ ṣé lórí ètò wa lónìí ètò Ṣọ́wọ́nyá ẹ màmá ṣeun adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wá àwọn èèyàn náà tún pọ̀ lónìí ojú ìwé kún ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ yín kí n máa fèyí ṣe lọ Ruth Ọláìdé Adéjùmọ̀ ẹ màmá ṣeun Promise Page White adúpẹ́ Ṣèyí Agboola adúpẹ́ o Alhaja Jùmọ̀kẹ́ Yusuf ẹ ṣeun Adéwálé Ọlọ́lá adúpẹ́ Àríyọ̀ Ìbíríwọlé Yẹmí ẹ ṣeun Dúródọlá Ọ̀túnba Olúkáyọ̀dé adúpẹ́ Túndé Paul ẹ màmá ṣeun Aládé Monday adúpẹ́ Aminat Òkúnnù ẹ ṣeun Chinyere Joy adúpẹ́ o Ìdó Youth Empowerment Program ẹ ṣeun Walter Omiṣọpẹ́ ẹ màmá ṣeun James Coker ẹ adúpẹ́ Mèyọ́ Òkúbóyè ẹ ṣeun Ìfẹ́mípọ̀ Mercy adúpẹ́ Ibrahim Ọláìdé Olúṣesí ẹ ṣeun Kàmísàm Túyì amọ̀dúpẹ́ Kọ́láwọlé Ọmọkẹ́hìndé Èjìrẹ́ ẹ ṣeun Olúwaṣèyí mi Francisca Àríyáyọ̀ adúpẹ́ o Princess Bukenzi Ògúnmọ́kùn ẹ ṣeun Mercy Nnamdi Gbénga Ṣówùmí adúpẹ́ o Ọ̀làdùnní Olúwayọ̀mí Awólúsì ẹ ṣeun Ayọ̀dèjì Emmanuel Adéjùmọ̀ adúpẹ́ Alfred Ayọ̀ Àwáyé ẹ ṣeun Kọ́láwọlé Òdúwọlé adúpẹ́ Fatima Andrade ẹ ṣeun Grace Adébáyọ̀ Ṣọfẹ́lá adúpẹ́ Adétutù Adélànwá ẹ ṣeun Abíọ́dún Dúrósìmí adúpẹ́ Ayọ̀túndé PTA ẹ ṣeun o Ọmọládé Adéyẹmí adúpẹ́ Peter Ajayi ẹ ṣeun Ọládayọ̀ Awódélé adúpẹ́ Tina Igbe ẹ ṣeun Abọ́sẹ̀dé Adégòkè adúpẹ́ o Christopher Ṣọgbọ́nyọ ẹ ṣeun Elizabeth Gbala adúpẹ́ Princess Fúnmiláyọ̀ ẹ ṣeun o Adéyanjú Ọlárẹ̀wájú Túndé adúpẹ́ Òpómúléró ọmọ Yorùbá ẹ màmá ṣeun Súnbọ̀ Akítì ọmọ Balógun adúpẹ́ Ọládélé Ọláyínká ẹ ṣeun Janet King adúpẹ́ o Ruth Animashaun ẹ ṣeun Abigail Orítókẹ́ adúpẹ́ Michael Oyèwọlé ẹ ṣeun o Prof Oyèkúnlé Azeez bàbá tiwantiwa ẹ màmá ṣeun adúpẹ́ o Ọlábísí Kùsìmọ̀ ẹ ṣeun Malogis adúpẹ́ o Ọ̀túnba Gbọ́láhàn Énáwó Ọlá president mi ní OAU gbà ń èmi jẹ́ social director òun jẹ́ president ní Music Student Association of Nigeria OAU ẹ màmá ṣeun ẹ káàbọ̀ sórí ètò adúpẹ́ Lady B Òtírẹ́pẹ̀m ẹ ṣe gan ni o Gbọ́láhàn Pópóọlá ìta ló ń jẹ́ Gbọ́láhàn lówó ọlá òkè ẹ ṣe o Fúnmiláyọ̀ Adétutù ẹ ṣe bàbá wa akọrin Tóyè Ajagun ẹ ṣe gan ni o daddy God bless you Ọlábòmí Sarah adúpẹ́ lọ́wọ́ gbogbo yín akíyín mo fẹ́ máa fèyí ṣe lọ mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹjọ́ ìwà lónìí ijó Ṣínà yẹn rèé o ẹ máa jó díẹ̀. ẹ má gbàgbé bí bá yẹ kúrò lórí ètò yìí ẹ lọ sórí YouTube ẹ lọ táàpù Dayọ̀ Agboola ńbẹ̀ ẹ máa rí àwọn ètò tí a ti ṣe ẹ lọ sórí rédíò wa rédíò station 24 hours ni ètò sì ń lọ lọ́wọ́ lórí rédíò tẹ́ ẹ bá fẹ́ download app yẹn ẹ lọ sí dayoagboola.com/radio dayoagboola.com/radio so ẹ nídìí àti download app ó kàn máa gbé yín lọ sínú website wa straight ibẹ̀ lẹ́tí máa tẹ kátà máa wọnú rédíò yẹn tẹ́ ẹ bá fẹ́ download app ẹ̀ tó bẹ́tà kẹ́ download app yẹn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ní àyè pọ̀ jù kò sáàyè lórí fóònù àwọn ẹ tẹ dayoagboola.com/radio ẹ tẹ̀ sórí Google ó máa gbé jáde ni ó lálẹ́ wù Ṣínà let's go. You want to dance. wọ́n wàá fàyín lé Ṣínà lọ́wọ́ ẹ máa ẹ̀jọ́ ẹ lọ ẹ ṣé ó dàbọ̀ ó tún dọ̀la ẹ pàdé wa láago kan lọ́la o aago kan ẹ̀ tó bá di aago 5 lọ́la
ẹ pàdé wa lórí ètò àyọkà pẹ̀lú ọládé ọ̀rọ̀ pọ̀ lọ́la ni òrago 5. Forget your sorrow. Forget your sorrow. Jẹ́kájò, 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 jẹ́kájò. Ìjọ Ṣáṣínà Óyá. Ibi tá a ti mọ́dù yẹn wá. Kò lè yé wọn rárá o, kò lè yé wọn. I say dance, dance, dance.